Akede ẹ wo comment brother wa wọ́n ní technology advances every day bẹ́ẹ̀ náà ni ojú àwọn èèyàn ṣe ń là sí ṣe rí àwọn èèyàn ò mọ̀ yàtọ̀ láàrin culture àti technology méjì ò dira wọn lọ́wọ́ a lè reserve heritage wa ká dẹ̀ máa gbòòrò sí ṣe rí àwọn ìlú kan wà lágbàáyé tó jẹ́ wípé ìlànà àwọn baba ńlá wọn ò parẹ́ tó náà lọ ṣe wà nípò àgbà lẹ́nìí àwọn bíi China wọn kúrò nílànà táwọn baba ńlá wọn fi wọn tó fi lélẹ̀ fún wọn wọ́n ń gbòòrò sí nínú in terms of technology wọ́n gbòòrò èèyàn lè fọwọ́ àwọn Chinese sẹ́yìn sí tábà tó wà lọ wo àwọn India náà a lè fọwọ́ rọ́ India sẹ́yìn torí wọn kúrò nílànà tí àwọn baba ńlá wọn fi lélẹ̀ ẹja tó wà lọ sí àwọn Arab country Dubai ìlànà tí àwọn ẹni ìṣáájú wọn fi lélẹ̀ ló fi ń gbòòrò sí ṣé wàá rí brother any tribe tó bá fi ìlànà àwọn baba ńlá ìsílẹ̀ ó máa ráre kú ni èèyàn tó bá ti lè gbàgbé orísun ẹ̀ pé torí mo fẹ́ gba technology o nǹkan táwọn ẹni ìṣáájú wa ṣe rọ́bìṣì lọ ṣe brother irú wọn ń bẹ́pẹ́ gbé wọn ń bá ẹgbẹ́ wọn ń bá wọn pé nǹkan tó ṣẹlẹ̀ láfíríkà nìyẹn ẹ lè sọ fún mi pé Africa country kan tó ń practice nǹkan abínibí wọn ẹ lè rí everybody fẹ́ dàbí àwọn westerner bọ́lọ́hun kẹ̀ ṣe dá wa kọ́ nìyẹn ọlọ́run ò dá wa bẹ́ẹ̀ yẹn ọlọ́run tó dá wa sílẹ̀ Yorùbá tó fi àwọn Ọ̀rúnmìlà Ọbàtálá ṣe fọ́fadà sí wa Elédùmarè ò ṣe mistake adẹ̀lẹ̀ as well follow step àwọn people yẹn ká dẹ̀ tún gbòòrò sí láyé báwọn China bọ́ ṣe gbòòrò báwọn India ṣe gbòòrò àwa náà lè gbòòrò brother a lè sọ pé torí ojú ńlá ká wá sọ wípé àwọn tẹni ìṣáájú báwo ni ẹ̀yin náà gbọ́rọ̀ tí mo sọ ẹ gbé sí dédé làkàyè.